kò sí wàhálà. Ó dára, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ sì tún kú ojúmọ́ mọ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Lábísí Àkàndé. Ìkànnì ọ̀rọ̀ ni a ti ń fi ọ̀rọ̀ ṣe kóríyá, tí a ti ń fi ọ̀rọ̀ sínra wa ní gbẹ́rẹ́ pàkọ́, tí a sì tún ti ń fi tá a ti ń fi dára wa lẹ́kọ̀ọ́. Mo ti gbàgbé nǹkan ẹlẹ́ẹ̀kẹta, ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ̀síwájú. Tọ́jọ́ mẹ́ta díẹ̀. A sì ní àlejò pàtàkì lónìí, bó tilẹ̀ jẹ́ pé àlejò ta ní wọn ò fẹ́ fi ojú hàn wá. Kò sí nǹkan tó burú níbẹ̀, torí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ sọ òun ni tó jà jù, tó ṣe pàtàkì. Ọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ sọ lénìí ní ṣe pẹ̀lú ọgbọ́n àtọwọ́dá. Àlejò wa, orúkọ wọn ni Tosin Adesanya. Ǹjẹ́ ẹ lè bá ní ṣàlàyé ara yín fún àwọn ará ilé? Olùkọ́ Lábísí, mo dúpẹ́ púpọ̀ tẹ gbà mí láyè lórí ètò yìí, àti pé ó máa le díẹ̀ láti sọ Yorùbá nìkan fún ìgbà Fún ìgbà tó pẹ́, kò sí wàhálà. fún ìgbà tó pẹ́. So in a nutshell, èmi ti accept pé code mixing is also, part of language evolution. So kò sí wàhálà. Èyí tẹ́ pè ní code mixing. Èyí tẹ́ pè ní code mixing ni àmúlùmálà. Ní Yorùbá pè ní òun ni pé ká dà nǹkan oríṣiríṣi ká dà pọ̀ mọ́ra wọn, àmúlùmálà. Exactly. Àmúlùmálà. Kò sí láìfí nípa àmúlùmálà lópin ìgbà tí a bá ti rí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́, tó bá ti ṣe wá láǹfààní, nǹkan tá a fẹ́ lò òun nìyẹn. Ẹni tá a fẹ́ sọ nípa ẹ̀ òun náà ni ẹni tá à ń pè ní ọgbọ́n àtọwọ́dá, tí àwọn èèyàn kan ń pè ní generative AI. Ǹjẹ́ ẹ mọ nǹkan tó ń jẹ́ ọgbọ́n àtọwọ́dá? Mo ti gbé síra wọn. Ọgbọ́n àtọwọ́dá kọ́ ni generative AI. Òun ni AI. Òun gangan ni AI. Fúnra ẹ̀. Bẹ́ẹ̀ ni, artificial intelligence. Artificial intelligence òun gangan ni ọgbọ́n àtọwọ́dá. Àwọn míì pé intelligence gan kì í ṣọgbọ́n, pé bóyá òye, ṣùgbọ́n méjèèjì náà ni ó wọlé. Tá bá pè ní, gẹ́gẹ́ bó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì náà a máa ń gé kúrú sí AI, so lédè Yorùbá a lè sọ pé bàbá sọ pé ọgbọ́n, tá bá sọ pé òye, náà ṣe ni ọgbọ́n àtọwọ́dá. Mi gbọ́ yẹn rí o, ṣùgbọ́n ó work out. Ó ṣiṣẹ́ ọ̀dọ̀ orí mi mọ̀ bóyá ṣé ẹ mọ ẹni tí wọ́n ń pè ní ṣé ẹ mọ channel kan lórí YouTube tí wọ́n ń pè ní Science in Yorùbá? Science in Yorùbá, no. Ok. Ẹnìkan bẹ tí ó ń ṣe àgbéjáde Science in Yorùbá. Ok, so òun ló coin term in Yorùbá. Pé torí ní torí pé screen tí ò yẹ kí n share ni mò ń share o. Ẹ jẹ́ ń dá dúró náà. Ibi tí ilé gangan ni mo fẹ́ share. Ó ti bọ́ sójú ara wọn báyìí nísìn. Ọgbọ́n àtọwọ́dá tàbí òye àtọwọ́dá. Ìdí ni pé torí bí ní Jámánì, mi mọ̀ tí wọ́n ń pè lọ́dọ̀ tí yín, ṣùgbọ́n ní Jámánì nta sábà máa ń pè ní KI lédè Jámánì. KI. Ìdí tó yẹ fi jẹ́ KI ni pé künstliche Intelligenz. Intelligence náà ni intelligence àbí intelligence. Künstliche ni something that is like created, artificial. So tá a bá pè ní ọgbọ́n àtọwọ́dá, kò sí láì fi ń bẹ̀. Mo believe in any Dutch, it will be artificial. Because Dutch is small, Igbo, and girls, and English language. Ká tẹ̀síwájú. Ǹjẹ́ tí ẹ ti lo ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá kankan rí? Mo ti lo, kò sẹ́ni tí ó máa ní àwọn tí lo èyí tó popular jù lọ́jọ́ mẹ́ta yìí tá à ń pè ní chat GPT. Èyí tó gbajúmọ̀ jù. Èyí tó gbajúmọ̀ jù. It's also a kind of artificial intelligence, tẹ́ bá mọ̀. Ṣùgbọ́n artificial intelligence náà a máa ń rí small pockets everywhere.
tẹ́ bá rí recommendation system lórí social media, it's artificial intelligence. Àbí anything tó bá ń predict ọ̀tọ̀ tẹ́lẹ̀ fẹ́ràn. For example, recommendation systems on the Netflix. Tó máa rí pé a sọ fún yín pé tẹ́ bá like movie yìí àbí documentary yìí, ẹ máa like mẹ́tẹ̀ẹ̀ta yìí náà. Ẹ̀yin náà dẹ́kọ̀ rí pé mo dẹ̀ like wọn lóòótọ́. Ṣé mọ̀? These are pockets of artificial intelligence tá a máa ń rí everywhere. Tá a tẹ̀lé máa ń mọ̀ pé artificial intelligence ni. Ṣùgbọ́n the real one tó gbajúmọ̀ jù òun ni GPT yẹn, because ó máa ń jẹ́ kí jaw drop ni. Ẹni tẹ́ bá ń lo àwọn system yẹn bíi GPT, ẹ máa wò ó pé ṣéyàn ni mò ń bá sọ̀rọ̀ lóòótọ́ àbí kọ̀ǹpútà. Báwo ló ṣe mọ gbogbo nǹkan tó mọ̀ yìí? Ṣé mọ̀? Ṣùgbọ́n àwọn nǹkan yìí ṣé idán ni àbí kì í tiẹ̀ ṣe idán? Ó depend lórí bẹ́ẹ̀ bá ṣe wò ó sí. Idán in the sense of the complex work that went into it. Àti pé tẹ́ ẹ bá ro gbogbo iṣẹ́ tó wà lẹ́yìn ẹ̀, tẹ́ kàn wò as tool tẹ́ lè fi ṣiṣẹ́, tẹ́ lè fi ronú, then idán ni. Ṣùgbọ́n tẹ́ bá ti wo bó ṣe develop ẹ̀, kò ní jẹ́ idán púpọ̀ jù náà, but there are still aspects of it tó yìí máa jẹ́ dán. Ẹ jẹ́ fún yín example. Tẹ́ bá gbé kí ló ń pe fóònù kò ṣe amóhùnmáwòrán. No, but what is phone? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Tẹ́ bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀, kò sí wáyà rárá. Tẹ́ bá fi nọ́mbà bàbá àti màmá sí, tẹ́ green button. Ní Germany tẹ́ wà yìí, ẹ̀rọ bàbá wa ríǹgì Nàìjíríà. Bàbá wa rí orúkọ yín, ọmọ mi ló pè mí kẹ̀. Bàbá náà gbé fóònù, ẹ̀dẹ̀ máa bára yín sọ̀rọ̀. Idán ni. Ṣùgbọ́n àwa tá wà ń díẹ̀, a mọ̀ pé a lè ṣàlàyé bó ṣe ń ṣiṣẹ́. Ibi tá a máa ṣàlàyé dé, ẹ tún rí pé kó dà. Ohun yín àtòhun bàbá is going through the ocean. Ó ń lọ through wáyà. Abẹ́ òkun ni gbogbo ẹ̀ ń gbà kọjá. Abẹ́ òkun ni gbogbo ẹ̀ ń gbà. Ibi tá a lè ṣàlàyé bí gbogbo yìí ṣe ṣiṣẹ́ dé, a lè gbé débi tó ń pè physics, how light travels, and so kò sí anything tó ṣe explain tó bá jẹ́ pé èèyàn la ṣe la build ẹ̀. But fún anybody tó bá ń wà ó kíní ẹ̀ láti ta, idán ni. Even ẹni tó bá ń gbé yẹ̀wò gan nínú, it's several layers of nǹkan tá à ń pè abstraction. So idán yẹn ó máa ń lọ ni, kò dúró. Àwọn nǹkan tí mo fi ń ṣe àfihàn ẹ̀ bóyá torí nígbà tẹ́ dárúkọ lẹ́ẹ̀kan wípé abẹ́ òkun náà ni gbogbo ẹ̀ gbà kọjá, àwọn ni mo fi hàn ní ojú fọ́nrán níbí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àlàyé ti pọ̀ lórí ayélujára. Ṣùgbọ́n ká lè lọ sí orí kókó ọ̀rọ̀ wa fún tèmi gangan. Nǹkan wo ni ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá kankan ló ti ṣe tó yà yín lẹ́nu jù? Èwo ló ti yà yín lẹ́nu jù? Bàbá, ó yapa o. Èyí tó yà mí lẹ́nu jù ni àwọn wẹ́bsáìtì tá ní lẹ́nujọ́ mẹ́ta yìí tí ó jẹ́ pé 100% artificial intelligence powered sites ni wọ́n. Kò ń ṣe àwọn journalists ló ń kọ àwọn stories wọn. Ojoojúmọ́ dẹ̀ lọ ní content. It's mind blowing. Then self-driving cars. It's a beautiful, fantastic piece of technology, like we say. Ní Yorùbá, ọkọ̀ tí ń wa ara rẹ̀.
ọkàn tí ń wára rẹ̀ anyway, you know. So àwọn self-driving cars and self-generated sites àti àwọn bots téèyàn dá tọ́dẹ̀ ń bára wọn ṣiṣẹ́ papọ̀ lójoojúmọ́, you know, almost as if they have ẹ̀mí tiwọn, they have a life of their own. Òun náà ni. I think so. These are some of the marvelous. Wọ́n lè dánú rò. Ó fẹ́ jọ bí ẹni pé wọ́n lè dánú rò fúnra wọn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n AGI, I think, is the mother of all of them. AGI là ń pè ní generic, you know. Artificial general intelligence. Yeah, general intelligence, exactly. A lè pè léyìn ní ọgbọ́n àtọwọ́dá gbogbogbò. Gbogbogbò, because gbogbo ọgbọ́n àtọwọ́dá ta ní are mostly solving specific issues tá mọ̀. But tá bá ní pé AGI ní pé bí ọpọlọ èèyàn ni. Ṣé mọ̀, bí ìgbà tó yẹ pé system tó lè learn anything. Normally tá bá create you know, generative prompts tá bá ṣe ń pè or GPTs, a lè create a prompt fún medical functions only. Kódà a lè narrow ẹ̀ gan sí youth nìkan ní Nàìjíríà. So GPT yóò mú anything pa UCH Ìbàdàn, ṣùgbọ́n ó mọ everything nípa youth. For example, you know, ẹ lè type orúkọ patients, á gbé record ẹ̀ síta, doctor ní àjọ bá mi wo scan ẹni yìí, ṣó ní cancer àbí kò ní, what are the advice tó lè fún mi, you know, but only to youth, kò mọ anything pa UCH. But tá bá ní pé AGI is all encompassing. Bí human brain ni ẹ lè train in anything, á dẹ̀ respond accordingly. Bẹ́ẹ̀ni. A padà torí gbogbo ọ̀rọ̀ yìí ló kẹnu, tá a bá bẹ̀rẹ̀ sí kẹnu bọ̀ gbogbo ẹ̀ ló kẹnu, a dẹ̀ ṣe tó máa sọ̀rọ̀ nípa àwọn àǹfààní tàbí àwọn àbùkù tí àwọn ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá yìí tí wọ́n tiẹ̀ lè ní. Ṣùgbọ́n torí pé àsìkò wa kò pọ̀ fún tòní, ǹjẹ́ tí ẹ ti lo lórí ChatGPT nínú àwọn ọ̀nà tí àwọn ètò ti ya èmi lẹ́nu nínú ChatGPT, ǹjẹ́ ẹ ti lo èyí tó lè báyàn sọ̀rọ̀ tẹ́ẹ̀mọ̀ bá ChatGPT sọ̀rọ̀ yàtọ̀ sí kíkọ tẹ́ẹ̀mọ̀ bá sọ̀rọ̀? Mo ò tí ì lo ti bá sọ̀rọ̀, ṣùgbọ́n mo ti generate images, mo dẹ̀ describe fún nǹkan tí mo kàn observe tí mo gbọ́dọ̀ sọ ká tó kúrò lónìí àti everybody gbọ́dọ̀ mọ̀. Àwọn system yìí náà, àwọn ayé pariwo wọn ju bó ṣe lágbára sí lọ. Nítorí ìgbà tẹ́mi generate, mo mọ̀ pé wọ́n ní version náà, àwọn version yẹn dẹ̀ lágbára jura wọn lọ. So ó tún possible pé bóyá version tí mo lò kò wà sophisticated tó, because mo máa rí àwọn videos táwọn èèyàn máa ń generate real video. Tó jẹ́ pé tẹ́ bá wo àwọn video yẹn dáadáa gan, ẹ lè separate video tẹ́ ń wò from the actual video táwọn èèyàn lè yà in real life. You know, and our system ló ń generate our video yẹn. Ṣé understand? So nǹkan tó jẹ́ kí nǹkan tó bá àwọn èèyàn lẹ́rù jù pa àwọn system yìí ni pé ó máa affect many businesses táwọn èèyàn ń ṣe lónìí. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ tẹ́lẹ̀ nìyẹn wípé a sì máa padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí ni àwọn àǹfààní àti àwọn àbùkù tó wà fún àwọn ẹ̀rọ wọ̀nyí. A padà ṣàlàyé ẹ̀. Ṣùgbọ́n torí pé àsìkò wa àlẹ́ àsìkò tó pọ̀, mo kàn fẹ́ ṣe àfihàn èyí tó lè báyàn sọ̀rọ̀ torí pé ó jọ èmi lójú kákànjọ ṣe àpèjúwe rẹ̀. All right, ẹ jẹ́ ká ṣàpèjúwe èyí tó lè báyàn sọ̀rọ̀. Èmi á máa lò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi. Ṣé Yorùbá lẹ máa sọ sí àbí Gẹ̀ẹ́sì? Ní lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì lè sọ èdè Yorùbá, ṣùgbọ́n ó lè sọ èdè tó súnmọ́ wa ní Nàìjíríà. Ó lè sọ èdè tó súnmọ́ wa. Ó lè sọ pidgin dáadáa. Ẹ jẹ́ ká lo pidgin báyìí. Nísìn mo ti ṣí báyìí. Okay. Hey there, what's up? Yeah, we are speaking. Let me know if there's any. Yeah, how far? I've been getting my friend here today. He dey follow us talk. How far now? May you join us? I dey Kempe. Nice one. Say you invite me join una. Waiting day ground.
Texture tó ń lò gan dàbí texture Nigerian voice. Ó yá, ẹ bá sọ èdè, ẹ bá sọ̀rọ̀. Pàdé mi báwo ni? No, pidgin nìkan ló ti the gbọ́. film. Pidgin nìkan ló Ó ti gbọ́ mi gbọ́. náà. Ó gbọ́ mi ìgbà tí mo ní pàdé mi ni Ade, what's in your mind? Baba Ade o. In fact, when I spoke Yoruba earlier to you, you understood me now, didn't you? Huh? Hello? Can you hear me? I'm with you. Okay, maybe you cannot hear me. When you sabi speak Yoruba like my guy. I know Sabi Yoruba like that, but I fit try small. If you want make a speaker, I fit give him a shot. Okay, try the Yoruba. Ẹ jẹ́ ká end the call yìí because ẹ̀rù ń bà mí mi ìgbélé rí. Ọba yẹ dúró. Bàbá, ayé ti parẹ́. Kí ni a máa sọ? Nǹkan tá à ń sọ náà ni. A máa sọ̀rọ̀ létà o, olùkọ́ Lábísí. Mo sì bá ṣe pọ̀ pẹ̀lú àwọn Yorùbá, bẹ́ẹ̀ ni mo ti kọ́ díẹ̀díẹ̀. Ó dẹ̀ ń sọ Yorùbá bí èèyàn tó ń kọ́ Yorùbá lóòótọ́, àbẹ́ ẹ̀gbọ́n ni. Bẹ́ẹ̀ ni ó ń sọ bẹ́ẹ̀. Bàbá Sirolat, ayé ti parẹ́. Ká lè dá dúró, ayé ò tí ì parẹ́. Ṣùgbọ́n àpèjúwe pọ̀ fún àwọn nǹkan tí àwọn ẹ̀rọ ọgbọ́n àtọwọ́dá tí wọ́n lè ṣe fún àwọn èèyàn. Àwa gọ́tà wà nídìí iṣẹ́ yìí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn náà idán yẹn ń lọ idán yẹn ò dúró. It is layers of idán. Torí eléyìí play yèmí gan tẹ̀ tí try ẹ̀ rí but the voice texture ó blow man ní ewé. Ọ̀dà kò sí ọ̀dọ̀ máa yànda yín kẹ́ ẹ bá lọ. Mo mọ̀ pé a tún máa tún wáyè láti tún sọ lẹ́kùnrẹ́rẹ́ jù báyìí lọ. Kó bá pàápàá jùlọ ìdí tá a fi ń sọ ní èdè Yorùbá nítorí àwọn tó jẹ́ pé yálà wọn gbọ́ èdè Gẹ̀ẹ́sì tó tàbí àwọn tó jẹ́ pé wọ́n ti gbọ́ Gẹ̀ẹ́sì ṣùgbọ́n in tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ní ṣe pẹ̀lú ayélujára gbogbo èèyàn náà kọ́ ló yé. Bẹ́ẹ̀ni, ó tọ́ ni. So ká bá lè ṣe àwọn ìfọ́síwẹ́wẹ́ yẹn.